ìṣẹ̀lẹ̀ Ibom Air ó dójú tì mí n kò lè jáde mọ́ nínú ilé gbogbo ayé ló ń fi ara mi ṣe stíkà Comfort Emerson sọ̀rọ̀ síta Comfort Emerson mà ti sọ̀rọ̀ sókè fún ìgbà àkọ́kọ́ báyìí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó wáyé o láàrin rẹ̀ àtàwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú Ibom Air ọjọ́ 10 oṣù kẹjọ tí a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà wáyé o ní pápákọ̀ òfurufú ìlú Èkó lẹ́yìn èyí tí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ tó sì di ẹni tó ń sun àtìmọ́lé o nínú fídíò tó fi léde lójú òpó Instagram rẹ̀ ọ̀dọ́mọbìnrin ọ̀hún ó mà dúpẹ́ bẹ́ẹ̀ ló dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ àtàwọn ọmọ Nàìjíríà fún àtìlẹ́yìn wọn o lẹ́yìn náà ló ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ ní kíkún ní ìhà tirẹ̀ gẹ́gẹ́ bí Comfort gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé wàhálà náà ó bẹ̀rẹ̀ ní kété tí wọ́n gbéra kúrò ní pápákọ̀ òfurufú ìlú Uyo lọ sílùú Èkó tí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ inú bàálù náà Juliana tó mà sọ fóun pé kí òun pa fóònù òun Comfort ní bọ́tìnì ọ̀kan lára àwọn fóònù òun kò mà dára èyí tó mú kó ṣòro fún òun láti pa fóònù náà ó ní mi ò kọ̀ láti pa fóònù mi o mo sọ fún pé bọ́tìnì tí mo fi ń pa fóònù náà kò dára o mo sì nílò ìrànlọ́wọ́ láti pa àmọ́ ó mọ̀kọ̀ jálẹ̀ arìnrìn àjò míì tó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi òun ló padà ràn mí lọ́wọ́ láti pa fóònù méjèèjì ọwọ́ mi ó ní lẹ́yìn tí ó máa pa àwọn fóònù náà tán ó ní Juliana ó mà ló máa ń dúnkokò mọ́ òun pé òun yóò fi ojú òun rí màbo nínú àlàyé rẹ̀ lẹ́yìn tí wọ́n dé ìlú Èkó Juliana yìí kan náà ó kọ̀ láti jẹ́ kí òun jáde nínú bàálù tó sì ń fi ojú burúkú wo òun o Comfort sọ wípé gbogbo ìgbìyànjú àti ẹ̀bẹ̀ òun mọ̀rè láti jẹ́ kí Juliana fi òun sílẹ̀ kí òun sì jáde kúrò nínú bàálù náà ó mà ló mà kọ etí ọ̀gbẹ́yìn sí o oní nígbà tí òun rí wípé ọ̀rọ̀ náà mà lè di yánpọnyánrin ìlò òun tan fóònù òun padà tóun sì bẹ̀rẹ̀ sí ní ká ohun tó ń wáyé sílẹ̀ ó tẹ̀síwájú pé Juliana yìí ó fa irun tí mo dé sórí ó já ẹ̀gbà ọrùn mi tó jẹ́ wúrà àsìkò tó ń ṣe yìí ó ní fóònù mi jábọ́ o tí fóònù náà sì fọ́ nígbà tó ń tẹ̀síwájú ó ní àsìkò wàhálà náà ní púpọ̀ àwọn òṣìṣẹ́ bàálù òun wọn mọ̀ di bárakàmà ya bòun tí wọ́n sì ń fi agídí wọ̀ òun jáde nínú bàálù ọ̀hún Comfort ní àsìkò tí wọ́n máa ń jáde nínú ọkọ̀ náà ó Juliana ó mà ló máa fa aṣọ òun ya o tí gbogbo ọyàn òun rèé tó sì tú jáde nínú aṣọ ó wá sọ wípé bí wọ́n ṣe ń wọ́ mi jáde ó mà ló máa fà á tó fi jẹ́ pé aṣọ mi mà yà gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ya fídíò mi bó tilẹ̀ jẹ́ pé aṣọ mi ti fàya gbogbo ayé ló ti rí ara mi báyìí kódà àwọn míì ti fi ara mi ṣe stíkà báyìí Comfort ni ohun tí wọ́n ṣe fún mi yẹn ó ti pọ̀jù fún mi ò lè faradà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mi ò lè jáde síta mọ́ nítorí gbogbo ayé ló ti rí ara mi ojú ń tì mí láti jáde sí ìgboro ayé iṣẹ́ kátàkárà ilẹ̀ àti ilé ni mò ń ṣe o ẹ̀yin náà wò ó tí mo bá fẹ́ ta ilẹ̀ fún èèyàn báyìí tí mo lọ bá àwọn oníbàárà ara mi ni wọ́n wò ọ̀dọ́mọbìnrin ọ̀hún ó ní ojú ń ti òun láti jáde síta látàrí pé ọ̀pọ̀ èèyàn káàkiri àgbáyé òun ló ti mọ òun tó sì jẹ́ wípé ojú ìhòòhùn báyìí tó wà níta ó ní wọ́n fi ń wo òun o lẹ́yìn náà òun ló ní òun kì í ṣe oníjàgídíjàgé èèyàn òun kì í sì ṣe ẹni tó máa ń rí àgbàlagbà bíi Juliana fín àmọ́ níṣe ni obìnrin náà àtàwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n mọ̀ọ́mọ̀ dá sẹ̀ríà fún òun lọ́nà àìtọ́ ẹ̀wẹ̀ Comfort ti pé iléeṣẹ́ Ibom Air ìjọba àpapọ̀ àti àjọ tó ń rí sí ìrìn àjò ọkọ̀ òfurufú ní Nàìjíríà ó ti pè wọ́n lẹ́jọ́ o lórí ìṣẹ̀lẹ̀ náà ó ní gbogbo wọn báyìí wọ́n gbọ́dọ̀ san 500 billion naira fún òun fún bí wọ́n ṣe dójú ti òun tí wọ́n sì fi ìyà jẹ òun lọ́nà àìtọ́ Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa àwọn ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé pọ̀ tá a wò wá o ẹ kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ọba rèé yóò fi èrè ṣíṣe mi àti yín o.